Ẹ kú déédéé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Láti bíi déédéé agogo 8 òwúrọ̀ kùtùkùtù 8 a.m. ní ọjọ́ àbámẹ́ta ní pápá ìṣeré Lẹ́kan Sàlámì Stadium Adámàsìngbà níbi tí ìpàdé àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ti ọdún 2025 yóò ti wáyé ní gbogbo agbègbè àti orí pápá ìṣeré náà tí ń sọkútù wọ̀yọ̀ fún oríṣiríṣi ètò nígbà tí àwọn olóòótọ́ sí ẹgbẹ́ òṣèlú PDP ti ń wọlé síbi ìpàdé náà. Àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ti dúró káàkiri ní gbogbo àwọn ibi tí ó ṣe pàtàkì ní pápá ìṣeré Adámàsìngbà láti rí i pé gbogbo ètò àti àwọn ènìyàn tí yóò péjọ síbi ìpàdé náà tẹ̀lé òfin àti kí ààbò tó péye lè wà níbẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga ní ìlú Àbújá ti pàṣẹ lọ́jọ́bọ̀ láti dá ìpàdé àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú PDP dúró láti má ṣe wáyé, síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń lọ sí ibi ìpàdé náà tí ó wá fẹ́ dàbí ẹni pé àṣẹ tí ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga pa kò tilẹ̀ tún irun kankan lára wọn. Ìwé ìròyìn Vanguard ṣe àkọsílẹ̀ àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú PDP láti gúúsù ìlà-oòrùn, àríwá àti gúúsù ìwọ̀-oòrùn bí wọ́n ṣe ń dé sí ìlú Ìbàdàn tí wọ́n sì tún ń gba ilé tí wọn yóò wọ̀ sí fún gbogbo ọjọ́ ìpàdé náà ní oríṣiríṣi ilé ìtura jákèjádò ìlú Ìbàdàn. Oríṣiríṣi àwòrán ni iléeṣẹ́ ìwé ìròyìn Vanguard gbé síta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard. Ìyàwó karùn-ún ti olóògbé Aláyémọrè Olójúdò ti Ìdó-Ọ̀ṣun, Ọba Tajudeen Adérẹ̀mí Adédàpọ̀, Olórí Adéọlá Adédàpọ̀ ti kọ ìwé ẹ̀sùn ránṣẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀ṣun nípa fífi ẹ̀sùn kan àwọn ọmọ ìdílé oyè kọ̀ọ̀kan tí wọ́n dún mọ̀húrú mọ́ ẹ̀mí òun àti ti ọmọkùnrin òun pẹ̀lú. Olórí Adéọlá wá rọ̀ wọ́n láti fi ọwọ́ òfin mú àkọ́bí ọba lóbìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Dọlápọ̀ Adédàpọ̀ àti olórí kẹrin tí orúkọ òun náà ń jẹ́ Olórí Zainab Adédàpọ̀ lórí ẹ̀sùn dídún kòkòlájà mọ́ òun àti ọmọ òun ọkùnrin. Nínú ìwé ẹ̀sùn tí ó kọ nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀, Òkóbè Nàjítè, ní Olórí Adéọlá ti ṣàlàyé wípé àwọn ìjòyè nínú ààfin àti àwọn ìyàwó ọba yòókù ló mọ̀ pé òun ni ìyàwó ọba karùn-ún tí ó wàjà tí òun sì ń gbé pẹ̀lú ọba títí di ọjọ́ tí ó wàjà ní ọjọ́ 17 oṣù karùn-ún May 17 ọdún 2024 àti pé lẹ́yìn ìgbà náà ni òun bí ọmọkùnrin ọmọọba Idris Adérẹ̀mí Adédàpọ̀ ní ọjọ́ 8 oṣù kejìlá December 8 ọdún 2024. Gẹ́gẹ́ bí ìtàn ìdílé wọn, ìròyìn ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé ọba tí ó wàjà yìí ti pínyà pẹ̀lú olórí àkọ́kọ́ tí ń ṣe ìyá Dọlápọ̀ kí ó tó di pé ó fẹ́ Olórí Adéọlá gẹ́gẹ́ bí ìyàwó karùn-ún. Àbúrò ọba tí ó wàjà, Alhaji Suleiman Agulu, ṣàlàyé wípé ìdílé àwọn ti ń san owó tí ó tó náírà 50,000 naira fún Adéọlá lóṣooṣù láti máa fi tọ́jú ọmọọba Idris gẹ́gẹ́ bí ojúṣe ọba lórí oyún ọmọ náà, àti pé gbogbo ogún ọba tí ó wàjà tí àwọn ti tà ni àwọn ti pín fún gbogbo ìyàwó márààrún àti àwọn ọmọ wọn tí ẹnìkọ̀ọ̀kan wọn sì gba mílíọ̀nù 14 million naira. Ṣùgbọ́n ìfàǹfà tí ó wáyé lẹ́nu lọ́lọ́ yìí kò ṣẹ̀yìn pé Adéọlá fi ẹ̀sùn kan Dọlápọ̀ àti Olórí Zainab wípé wọ́n lẹ̀dí àpò papọ̀ láti má ṣe fún òun àti ọmọ òun ní ẹ̀tọ́ tí ó tó mílíọ̀nù 30 náírà 30 million naira lára àwọn dúkìá tí wọ́n tà tí owó rẹ̀ tó mílíọ̀nù 350 náírà 250 million naira. Dúkìá náà wà ní GRA agbègbè Òkèfíà ní ìlú Òṣogbo, èyí tí owó rẹ̀ wà lọ́wọ́ Dọlápọ̀. Ó tún ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ náà wípé ó ti wà nínú àṣà wọn wípé tí ọba bá wàjà, gbogbo dúkìá rẹ̀ tí ó wà nínú ìlú ni kí wọ́n pín dọ́gbadọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀. Agbẹjọ́rò Adéọlá wá sọ pé gẹ́gẹ́ bí ohun tí Adéọlá sọ ni pé ilẹ̀ àti àwọn dúkìá mìíràn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tà ni wọ́n kó owó rẹ̀ sọ́wọ́ ọmọbìnrin tí ìyàwó àkọ́kọ́ bí, Dọlápọ̀ Adédàpọ̀, èyí tí àwọn ti ṣe àkíyèsí rẹ̀ wípé ọba tí ó wàjà ti pínyà tipẹ́tipẹ́ pẹ̀lú ìyá Dọlápọ̀. Àwọn sì tún ti gbọ́ pé Aláyémọrè Olójúdò ti Ìdó-Ọ̀ṣun, Ọba Ọláyínká Jókòtọ́lá,
Ìlúfẹ́milóyè One tí ó wà lórí ìtẹ́ báyìí ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà kí ó bàa lè rí i dájú pé kò sí ìyàwó tàbí ọmọ ọba tí ó wàjà kankan tí wọn kò gbọdọ̀ fi ẹ̀tọ́ rẹ̀ dùn. Orísun àrígbámú kan sọ pé wọ́n ti rọ àwọn ìdílé ọba láti hùwà rere nípa pínpín ogún ọba tí ó wàjà náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àyípadà ọ̀tun ti dé bá ọ̀rọ̀ náà àti pé àwọn abala escort ni wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀sùn náà. Alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Abiodun Ọ̀jẹ̀lábí ni ó sọ ọ̀rọ̀ yìí síta lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú iléeṣẹ́ Daily Post ní ọjọ́ Ẹtì àti bí ìwádìí wọn ṣe ń lọ lọ́wọ́ lórí rẹ̀. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé iléeṣẹ́ kọmíṣánná fún àwọn ọlọ́pàá CP Ibrahim Gothan ni wọ́n mú ìwé ẹ̀sùn náà lọ àti pé abala escort ni wọ́n gbé ìwádìí ẹ̀sùn náà lé lọ́wọ́ láti fi ṣiṣẹ́ ṣe. Ó wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olórí ló ń gbé ní ilẹ̀ òkèèrè lọ́wọ́lọ́wọ́, èyí tí ó tún jẹ́ kí ìwádìí àwọn dàbí ẹni pé kò rọrùn rárá àti pé aláyémọrè olójúdò ti ìlú Ọ̀ṣun Ọba Ọláyínká Jókòtọ́lá náà tún sọ pé òun kò gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn òṣìṣẹ́ elétò ìlera káàkiri orílẹ̀-èdè yìí ti gùnlé ìyanṣẹ́lódì ní ọjọ́ Àbámẹ́ta tí wọ́n sì tún ń kí ìjọba àpapọ̀ nílọ̀ láti má ṣe kó àwọn láyà jẹ tàbí dúnkòokò lájà mọ́ àwọn rárá. Àwọn ẹgbẹ́ Joint Health Sector Union àti ti Assembly of Healthcare Professional Association ni wọ́n kéde ìyanṣẹ́lódì náà ní ọjọ́ Ẹtì. Àwọn ẹgbẹ́ yìí sọ pé ìjọba àpapọ̀ kùnà láti ṣàmúlò àtúnṣe owó oṣù àwọn òṣìṣẹ́ elétò ìlera pẹ̀lú àìwá ojútùú sí ètò amáyédẹrùn àwọn òṣìṣẹ́ àwọn, èyí tí ó jẹ́ kókó gbòógì tí àwọn fi bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Àkọsílẹ̀ ọ̀rọ̀ wọn yìí ni alága àpapọ̀ ẹgbẹ́ JOHESU buwọ́lù, tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn pé fífalẹ̀ tí ìjọba àpapọ̀ ń fi ọ̀rọ̀ àwọn falẹ̀ ló jẹ́ kí àwọn kéde ìyanṣẹ́lódì náà. Ẹgbẹ́ JOHESU jẹ́ àpapọ̀ ẹgbẹ́ lóríṣiríṣi ẹ̀ka ètò ìlera bíi Medical and Health Workers Union of Nigeria, Nigeria Union of Allied Health Professionals, Senior Staff Association of University Teaching Hospitals, Research Institutes and Associated Institutions àti Non-Academic Staff Union of Educational and Associated Institutions. Gbogbo àwọn ẹgbẹ́ yìí ló parapọ̀ di ẹgbẹ́ JOHESU. Àwọn ẹgbẹ́ yìí tún ń ṣe àfihàn gbogbo ìyanṣẹ́lódì tí wọ́n ti ṣe sẹ́yìn àti bí àwọn tún ṣe dá a dúró nígbà náà bí ìjọba àpapọ̀ bá ti bá àwọn sọ̀rọ̀ tí wọn kò sì tún ní ṣe nǹkan kan mọ́ lẹ́yìn tí àwọn ti dá ìyanṣẹ́lódì náà dúró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí wípé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn Lerefe, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.